mi ò mọ̀ bóyá gbogbo wa la ṣalábàápàdé fídíò bàbá àgbàlagbà kan báyìí tọmọ wọn post níbi tí bàbá yìí ti ń dáná tó ti ń ṣiṣẹ́ inú ilé. Bàbá yẹn ti dàgbà. Mi ò mọ̀ bóyá ẹ rí post wọn bàbá yẹn. Mi ò tún mọ̀ bóyá ẹ rí gbà tán post mọ́mì wọn náà tí wọ́n wá ń bẹ mọ́mì wọn wípé a ti gba house help fún dádì, house help ti sá lọ, ẹ wá padà sọ́dọ̀ dádì, ẹ má bá a tọ́jú dádì wa. Kò yé báyìí ní ìsìn. Àǹtí yẹn sá ń bẹ mọ́mì wọn kíkankíkan. Gbólóhùn kan tí ìyá yẹn wá sọ tí mo dì mú. Ìyá yẹn ní for over 30 years tóun ti kú lọ́dọ̀ wọn pé ó fẹ́ ìyàwó mi gbà náà ó láwọn ò mọ̀ ọ́ ṣe mọ́. Ó fi àwọn lẹ̀ ó lé àwọn dànù. Now ìyàwó tí wọ́n jọ wá ná gbàrà ná gbòòrò ń gbà náà for good 30 years. Ìyàwó ń ti wá fi hàn lẹ̀ lọ. Bóyá ńgbà tí nǹkan yí bìrì ni o ló fi lọ ni o. Bóyá òun náà ní another thing torí tó fi lọ ni o. Kò sẹ́nibọ̀dì tó mọ̀. So màmá yẹn wá ní pé sáwọn táwọn ò wá bọ́n jẹ ọrọ̀ nígbà yẹn ní káwọn wá lọ mọ́ tún lè ṣe ní ìsìn káwọn mọ́ dáná káwọn mọ́ gbóúnjẹ sórí tébù pé láyéláyé àwọn ò padà síbẹ̀ mọ́. Táwọn ò bá dáná ní ìsìn bóyá ọmọ àwọn wá kí àwọn bóyá ọmọ àwọn wá kí àwọn lókù táwọn ò dáná fún àwọn ò ṣe wàhálà fún ọkọ kankan. Kí wọ́n mo fẹ́ fàyọ̀. Àwọn tán bá ti ń tẹ̀lé mi lọ́jọ́ tó ti pẹ́ wọ́n ó ti mọ̀ wípé gbogbo ìgbà la ti máa ń sọ wípé tó o bá ti fẹ́ ìyàwó kan rí tó o wá fẹ́ fẹ́ mi mọ́ ti torí wípé o fẹ́ fẹ́ ìyàwó mi o wá lé ti lé lọ. Kò yé báyìí náà ìsìn. Mọ́ sì ti torí wípé nígbà tó o ti fẹ́ ìyàwó mi ìyàwó ilé tí yíwà padà bóyá tó o rí tẹ́lẹ̀ tí ò kì í ṣe tó mú ọ lọ fẹ́ ìyàwó mi ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe mọ́ ti torí rẹ̀ wá lé ìyàwó náà lọ. Kọ́ mọ́ bá ní problem. Torí àwa obìnrin yìí a ṣe predict o. Ẹ rí wípé nígbà yẹn bàbá yẹn ó ti mọ̀ wò wípé ìyàwó ti dé báyìí. Ní wife new system. Ìyàwó ló ti lọ ní ìsìn. Ṣé àti wá bẹ̀ ìyá tí ò jọrọ̀ ta ni kórè mọ́ fi kíní gbálẹ̀ ní di àrò kó mọ̀ dáná fún bàbá. For good 30 years tán ti fi ra wọ́n lẹ̀. Definitely tó jẹ́ pé tí grandma yẹn gan bá fẹ́ remarry ńgbà yẹn wọ́n lọ opportunity láti sọ wípé bóyá àwọn náà fẹ́ remarry. But wọ́n dúró lórí ọmọ wọn. Káàzùn pé grandma yẹn náà ti remarry ní ìsìn. Sí ó dùn sọ tọmọ ọmọ bìyàn wípé ó yẹ wá padà sọ́dọ̀ dádì mi. Kò lè dùn sọ. Sórí kì í ṣe wípé obìnrin dédé máa ń fi ya ọjọ́ alẹ́ jọ ọkùnrin mi kan destiny rẹ̀ ni. Because tó bá jẹ́ wípé bàbá yìí ò lé ìyá kúrò ní ìsìn ìyún grandma wọn tó jẹ́ ìyá tó jẹ́ ìyálé tíyàwó náà wà ń bẹ tán mẹ́tẹ̀ẹ̀ta jọ ń sáyé wọn. Ṣé mọ̀ pé tíyàwó bá lọ ní ìsìn ìyá ò lè kẹ́rù wípé ó yá mo ti ń bá tèmi lọ. Ìyá yẹn máa dúró. Ìyá yẹn máa dúró. Mo wo kéèsì kan ní òru òmẹ́ni ọ̀wọ̀ nígbà tí bàbá yẹn ń sọ̀rọ̀ wípé ìyàwó mẹ́ta ló ń fẹ́. Bàbá yẹn wá lóun ní accident. Ó ní látijọ́ tán ti gbé ń dénú ilé báyìí. Ó ní ìyàwó kejì ìyàwó kẹta ó ní kankan ò sùn jáun. Òun ò dẹ̀ lè ṣiṣẹ́ òun ò lè dìde òun ò jẹ òun ò mu ni wọn ò tiẹ̀ béèrè. Ìyálé nìkan ní ń kó pa àtàwọn ọmọ. Ó wá ń béèrè wípé ṣé tọ́lọ́run bá wá gbé ń dìde lórí ibi tóun wà ní ìsìn tóun bá wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ sàn ìyàwó kejì kẹta náà wọ́n mọ expect kóun ṣe déédéé láàrin ọ̀ mẹ́tẹ̀ẹ̀ta nígbà tó jẹ́ pé nígbà tó ní ìdìrànlọ́wọ́ wọn ò tọ́jú. Olóòtú yẹn wá sọ̀rọ̀ kan lọ́jọ́ yẹn tí mo dì mọ́. Wọ́n ní tírú kéèsì bẹ́ẹ̀ mọ́ retí pé second wife ó dùn. Mọ́ retí wípé third wife ó dùn. Tó bá kàn ráàánú gbà ni. Àwọn first wife náà iná máa ń dúró wípé ọkọ wa ni ọkọ àárọ̀ mi ni. First wife fún ìyàwó àárọ̀ tiẹ̀ lọ wá lé nítorí pé orí ìyàwó ọ̀sán kan. Yàrá ò jẹ́ lòmíì o. Kò jẹ́ lòmíì. Ìyàrí ò jẹ́ lòmíì. Wọ́n fi wo tọ́lọ́ ò bá fẹ́ fìyà ọjọ́ alẹ́ jí ọ ìwọ ni kó tún wá gbìyànjú mọ́ fi jẹra rẹ o.
má fi jẹra rẹ o ó ti wúra rẹ pọ̀ tó fẹ́yàwó méjì lọ fi fẹ́ mi mọ́ wá ti torí pé ọjọ́yè orí ìyàwó kọ̀ yálé àbó rí ìyálé kọ̀ ìyàwó pé ìyálé mi ti yálé ó ti change ìwà ìwọ ìyàwó yá mọ́ ọ lọ ó sì lè padà jẹ̀yà ọjọ́ alẹ́ o tó o bá ti mọ̀ wípé o ní àwọn àmúyẹ téèyàn lè fi wọnú pòlíjínì mọ́ wo ẹ̀wọ́ bí ikọ́ ní séǹjì lọ́wọ́ ni pé at least àtọ́làtọ̀ náà yín bad wọn ó jẹun bọ́lá ò bá ti jogún ilé fún wọn ó gbalé fún wọn lọ́tọ̀ọ̀tọ̀ kì í ṣe pé kó o gba yàrá kan kó o fi cotton demarcate ẹ̀kọ́ ní kán máa manage ayé wọn bẹ̀ kò yé báyìí ní ìsìn ìyẹn ò kan ọlọ́run púpọ̀ rí i dájú pé o ní làákàyè ìyàwó kan gé èèyàn ní làákàyè láti bá rìnrìn àjò ká tó bọ́ sí ìyàwó méjì mẹ́ta ẹni tí ò bá ní làákàyè ìyà ọjọ́ alẹ́ lè tún padà jẹ́ o tí ì rí kéṣe yóò fẹ́ yàwó mẹ́rin tó sì jẹ́ pé mẹ́rẹ̀ẹ̀rin kò sí kankan tí ó dúró lọ́dọ̀ rẹ̀ títí dọjọ́ alẹ́ torí wípé kí ni làákàyè mọ́ sọ̀rọ̀ ìyálé lójú ìyàwó mọ́ sọ̀rọ̀ ìyàwó lójú ìyálé kò sí ní tó fi kàn wọ́n mọ́ fọmọ wọn yinra wọn lójú ara wọn ọmọ ìyálé ni mo fẹ́ràn jù ọmọ ìyàwó ni mo kórìíra ó fẹ́ fi ọjọ́ alẹ́ jẹra rẹ̀ náà sí ni because àwọn tó fẹ́ràn tó lò bá tètè gbé ọ lọ́wọ́ sókè you are on your own you are on your own tó o bá ti mọ̀ pé ò lè ṣe déédéé láàrin ìyálé at least ọlọ́run nìkan lọ bó ń déédéé jẹ́ make sure pé ó súnmọ́ra wọn make sure pé ó súnmọ́ra wọn ó fẹ́ yàwó bẹ̀rẹ̀ yẹn ò ní pé kí ọjọ́ alẹ́ náà mọ̀ sí jí ọ if care is not taken ẹ gbìyànjú fìyálé náà lẹ̀ jí ó mọ̀ sáyé rẹ̀ lóòótọ́ ń wo àwọn ìwà tó nífẹ̀ẹ́ sí agbọ́ bọ̀ yẹn ò túmọ̀ sí pé kó lé ó bímọ fún ọ fílẹ̀ jí ó mọ̀ sáyé rẹ̀ kò yé báyìí ní ìsìn torí irú nǹkan báyìí ni o ẹni agbójú okùn ní òjẹ́ ni àgbà rí pé ìyàwó tí bàbá gbọ́kànlé tán jọjà réètì ní ìsìn ó ti já bàbá sóyà yọ ọlọ́pọ́n girama náà làwọn ò lè padà sọ́dọ̀ wọn ìpín nígbà bí yóò bàbá yàn jọ ọ̀rọ̀ tẹ́ ní ó rè mọ́ jìyà àbí ṣeéṣe. ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ fàyọ níjó ni mo ṣe fídíò mo ní tó bá jẹ́ pé ẹ̀yin ọkùnrin bá mọ iyì ọmọbìnrin tí Ọlọ́run máa ń fún yín ni ọ̀pọ̀lọpọ̀ yín ò ní mọ yẹnu gẹ̀rẹ̀ wípé kí ló tún bí obìnrin ló tún bí èèmọ̀ sọ́kùnrin lára eléyìí ẹwà àǹtí yẹn ṣe ló ń bẹ̀ yẹ àwọn èèyàn tún blame ẹ̀ wípé kí ló dé tó ní kán padà fi wọ́n lẹ̀ wọ́n deserve ẹ̀ ó lóun fẹ́ kí wọ́n padà láàánú bàbá òun ṣeun ìsí àwọn ọmọbìnrin nínú ayé yín nù ẹ̀yin ọkùnrin ò lè rí ọmọkùnrin láyé ìyá ẹ ní ó sọ̀pọ́ọ̀tì mọ́ tanra rẹ ìyá rẹ̀ ni ó sọ̀pọ́ọ̀tì sọmọkùnrin ní ó máa bẹ̀ ìyá rẹ̀ wípé ẹ wá padà sọ́dọ̀ dáàdì mi òun gan ni ó mọ̀ sọ fún bàbá ìyá rẹ̀ wípé nítójú yín bá ti rí ẹ faramọ́ o nígbà nílò wọn ò sí bẹ fún wa o ìsí àwọn ọmọbìnrin nu àwọn ọmọbìnrin máa ń nífẹ̀ẹ́ bàbá especially eléyìí tí ò bá nífẹ̀ẹ́ bàbá yóò nífẹ̀ẹ́ bàbá débi wípé nígbà ó bá ti pẹ́ títí ń bẹ̀ ìyá yẹn ó lọ nígbà ó bá di wípé ó dáa ẹ jẹ́ ń dáná lọ́dọ̀ mi kí n lọ gbé fún ibẹ̀ náà ni wọ́n ti parí ìjà ìsí àwọn ọmọbìnrin nu nínú ayé yín ẹ tọ́jú àwọn ọmọbìnrin yín ẹ tọ́jú wọn wọ́n ní ọmọbìnrin kò ní túmọ̀ ta ló sọ fún ọ létí ìmọ̀ yìí ọmọbìnrin tọ́lọ́run fún ọ ní ìsìn ó dojú alẹ́ kọ́ tó mọ yìí rẹ̀ ẹ mọ̀ ṣe dáadáa ẹ̀yin ọkùnrin o bọ́lá ò bá destiny ìyà fún ọ ìwọ náà mọ̀ destiny rẹ̀ fúnra rẹ̀ bọ́lá ò bá pinnu ìyà ojú alẹ́ fún ọ mọ̀ pète ìyà ojú alẹ́ fúnra rẹ̀ alájíkẹ́rì iná ẹ bá ń like ẹ comment ẹ share ẹ subscribe ẹ bá mi share ẹ bá mi repost ó dàbọ̀.